ẹ̀yin èèyàn ẹ wò ó olóyè Sunday Igboho ti padà wá síbi Old Ọ̀yọ́ National Park níbi tí àwọn ajínigbé tí wọ́n jí àwọn ọmọ ìgbé sí. Ẹ wò ó tẹnitẹni tàkísà ni tàtàn ẹni tó bá ṣe ẹ jẹ́ ká kí ẹ jẹ́ ká yìn. Ẹ ò ní gbàgbọ́ wípé bí olóyè Sunday Igboho tiẹ̀ ṣe ń tiraka yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mà sí ń bu ẹnu àtẹ́ lu olóyè Sunday Igboho níbi tí wọ́n jókòó sí nínú kọ̀rọ̀ ilé tiwọn ibẹ̀ náà ti ń fẹnu ṣèdájọ́. Ìwọ tó o bá mọ̀ pé o dára ẹ lójú lóòótọ́ ìwọ náà lè gbégbésẹ̀ o kó lọ bájọba kí wọ́n àpúrúfù security network tiẹ̀ fún ẹ. Akin ọmọ pẹ̀lú ìgboyà àdúrà ló yẹ ká máa gbà fún Sunday Igboho nítorí pé orúkọ rẹ̀ lásán a máa já àwọn Fúlàní láyà. Ẹ ti rí wọn báyìí. Ṣẹ́yìn náà ti rí nǹkan tá à ń sọ. Àwọn ọmọ ogun ìlú ẹkùn náà lẹ́ ń wò yìí pẹ̀lú olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ni ẹ máa wò ó àwọn tún gbé drone kékeré wá. Wọ́n gbé drone wá ìyẹn láti fi wo gbogbo bínú igbó náà ṣe rí. Ṣe rí ká má parọ́. Ṣe rí drone yìí ńlá ẹ̀ ló yẹ kí ìjọba ti rà tipẹ́tipẹ́ tàbí kí wọ́n ti lò. Tíjọba bá lo drone kò gba ìjọba ní ọ̀sẹ̀ kan péré láti lé gbogbo bandit dànù kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Drone tàwọn olóyè Sunday Igboho drone kékeré leléyìí kì í ṣe ńlá tí àwọn ológun ń lò. Eléyìí kàn lè lọ wo gbogbo inú ibẹ̀ yẹn wá bó bá ṣe rí ó máa wo inú igbó gbogbo bó bá ṣe rí tó bá jẹ́ pé wọ́n rí ibì kan tí àwọn èèyàn sá pamọ́ sí wọ́n á lè mọ bí wọ́n ṣe máa àtáàkì ibẹ̀ tàbí láti lọ ọbẹ̀ láti lọ kó wọn. Ṣé wá rí ńlá drone yìí wà tí àwọn ológun máa ń lò tó jẹ́ pé tán bá ti lò ó kò nídìí pé a ṣẹ̀ ń kó battalion sójà battalion pé a ṣẹ̀ ń kó wọn wọgbó. Tán bá ti lo drone yẹn tí ó bá ti rí ibi tí àwọn ẹni ibi tán wà wọ́n máa ń ju bọ́ǹbù síbẹ̀ ni. Tán bá ju bọ́ǹbù síbẹ̀ àwọn ẹni ibi ìgbà míì kì í ṣe pé wọ́n máa ju bọ́ǹbù yẹn láti fi pa wọ́n lè ju bọ́ǹbù yìí kan fi yí wọn ká pa gbogbo àwọn ẹni ibi níbi tán bá wà wọ́n máa tú ká. Àwọn sójà náà tó jẹ́ grand battle sójà àwọn sójà tó ń jagun orí ilẹ̀ àwọn náà máa ti dúró sí ibi tán mọ̀ pé àwọn ẹni lè máa gbà jáde wọ́n kàn máa he wọ́n ní bí ìgbín. Àwa mọ ohun tó dé tó fi jẹ́ pé ìjọba kò tiẹ̀ yà sí ọ̀rọ̀ drone ọ̀hún láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Ṣé ẹ rí lọ́jọ́ tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n jí àwọn èèyàn gbé ní Ògbómọ̀ṣọ́ yìí tí ìjọba bá lo drone ni àwọn ẹni yóò lè rìn tó máìlì kan nígbà tí drone fi máa kàn wọ́n lára. Drone yìí náà fi máa monitor gbogbo ibi tán bá ń rìn sí. Àwọn kan máa ti wà ní control room wọ́n máa wò ó pé òkè ibi náà wà ibi náà fẹ́ gbà jáde. Àwọn sójà àwọn ọlọ́pàá wọ́n máa pera wọn ẹ wò wọ́n ti rìn sápá òkè wọ́n ti fẹ́ máa padà bọ̀ wọ́n ti fẹ́ lọ báyìí gbogbo kìíní yẹn ni drone yìí ló máa monitor. So tán bá tó wá fẹ́ ṣe tán wọ́n á kàn ju bọ́ǹbù sáàárín kan bẹ̀ torí pé àwọn ọmọ tán ti kó kán má bàa ṣe léṣe. Tán bá ju bọ́ǹbù sáàárín kan àbí ọ̀nà bíi méjì kì í ṣe pé wọ́n máa jù sórí àwọn ajínigbé yìí o tán bá kàn jù sáyìíká wọn gbogbo wọn náà máa túká gbogbo wọn náà máa fẹ́ kí wọ́n escape wọ́n á fẹ́ máa sá jáde àtẹni tó ń jí gbé àtẹni tó jíyàn gbé níṣẹ́ ni gbogbo máa scatter àwọn náà máa fẹ́ sá lọ. Kó tó di pọ́n sá lọ náà ni ìjọba ti máa fi gbogbo àwọn sójà àti àwọn ọlọ́pàá tán máa ti fi yí gbogbo ọ̀nà ibi tán lè gbà jáde wọ́n máa ti yí wọn ká. Gbàdí táyì tán bá ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tán fẹ́ máa sá lọ wọ́n máa he wọ́n ni bí ìgbín. Ṣùgbọ́n àmọ́ ìdí tó fi jẹ́ pé ìjọba fúnra rẹ̀ kò tiẹ̀ yà sí ọ̀rọ̀ drone rárá torí àwọn ìlú kò ń ṣe advanced country nìkan o àwọn ìlú àwọn country oríṣiríṣi gbogbo wọn náà ni wọ́n ti ń lo drone báyìí. Gbogbo wọn ni wọ́n ti ń lo drone nítorí pé ìlú tán bá ti ń lo drone orílẹ̀-èdè tán bá ti ń lo drone bandit ò kì í dúró ń bẹ̀ rárá wọn ò lè dúró ń bẹ̀ rárá. Ìdí ni wípé tí wọ́n fi ń dúró ni wípé drone yìí àwọn drone ńlá wọn a máa lọ sókè nínú òfurufú bíi 10 miles nínú òfurufú àwọn ajínigbé àwọn bandit wọn ò lè fojú rí
ó máa wà invisible débi tí pé wọ́n sọ pé wọ́n fẹ́ yìnbọn àbí wọ́n fẹ́ já drone náà bọ́ rárá o, wọn ò lè jábọ́ 10 miles ló wà o, wọn ò lè rí, òun dẹ̀ ń rí wọn gbogbo ibi tán bá wà ló máa rìpọ́ọ̀tù ní control room. Bẹ́ẹ̀ ni ó máa rìpọ́ọ̀tù ní control room, wọ́n máa rí monitor, wọ́n máa wò bí ìgbà téèyàn wo TV ni, wọ́n máa wò ó lórí monitor, wọ́n máa wò pé ok àwọn rèé. So Nigerian government gbogbo ibi tí àwọn ẹni wà ìjọba lè wá wọn jáde láàrin ọ̀sẹ̀ kan, bandit á kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, but we don't know the reason tí wọ́n ṣe bẹ́ẹ̀. Gbogbo ilé ìtàn rán Gumi lọ ní north nígbà tán interview Gumi, ó ń sọ fáwọn èèyàn pé ìjọba ló ràn òun lọ, àwọn fóun ní sójà, àwọn fóun lọ́lọ́pàá kó tẹ̀lé òun láti lọ bá àwọn bandit sọ̀rọ̀. Ìjọba ò nídìí gbogbo eléyìí. Jọ̀bí Gumi fúnra rẹ̀ sọ ó níjọba mọ bandit, wọ́n dẹ̀ mọ̀ bí táwọn bandit wà. Ìjọba mọ bandit, wọ́n dẹ̀ mọ̀ bí táwọn bandit wà. So kí ló wá dé tíjọba ò lo drone kan àtáàkì wọn once láàrin ọ̀sẹ̀ kan? Tíjọba bá ṣe tán pẹ̀lú drone táwọn sọ yìí, military drone, kí ló ń jẹ́ bandit á kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi fídíò olóyè Sunday Igboho àti àwọn ìrú ẹkùn troop wọn tán jọ lọ sí ibi Ọ̀yọ́ National Park, ẹ jẹ́ kí n filẹ̀ kí a máa wò lọ. Ẹ̀sùnmọ́ ẹ̀gbọ́n síkà tó ń fly drone yẹn, ẹ̀sùnmọ́ abẹ́ bá ń sọ̀rọ̀. Are you hear me? Olóòtú tádá yìí. Olóòtú wọ́n ti wá. Olóòtú lọ sọ́dọ̀. Olóòtú má kò tó so. Olóòtú. Ẹ̀gbọ́n síkà ẹ máa wọ níbọ̀ lọ́dọ̀ àlàyé nígbà yìí. Hello, Sika. Look. Yeah, look at all of it. No, quickly look, no get. Is there any result yet? Result, we don't see anything. There's nothing. What about the cow? I don't know there. Okay, then. Lórí burúkú tẹ mọ gbénu ìfà fún mi kí ni sẹ́fẹ̀ ń sẹ́ńbẹ̀. Ẹgbẹ́ náà wọ́n lè gbé dé. Ẹgbẹ́ náà wọ́n fi ọba wọn. Wọ́n ti máa bá wọn gbé. Ìyá wa nìyẹn. Ìyá wa nìyẹn bẹ̀rẹ̀. Àbájá wọn ó ti rí bí ìgbà kan. Ó ti rí tán. Ó ti padà sí ìgbìmọ̀. Àgbẹ̀ wa gan bá. Èkó. Okay. Bọ́ síbi sẹ́rí àmì máa. Ó yẹ jọmọlọ. Ẹ máa bọ̀ fúnlẹ̀ nílà. Oya, mala.
ẹ̀yin tèmi ẹ wò ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gbanu tán. Nǹkan méjì náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nínú fídíò yìí. Àkọ́kọ́, ǹjẹ́ ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá láti Alágbọn wọ́n ti kọ lẹ́tà sí Oríyọmí Hamzat pé kó ṣe kí ni kó yọjú sí wọn kó má dẹ̀ jẹ́ kó pẹ́ ní wàrà ṣèṣà. Ẹ wò lórí kí nìdí tí wọ́n fi kọ lẹ́tà sí Alhaji Oríyọmí lórí ọ̀rọ̀ Suri náà ni o, nítorí pé tá a bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ rí pé Suri tó jẹ́ ìkan nínú àwọn tí ó ń tẹ̀lé Alhaji Oríyọmí ó ní wọ́n ní wọ́n bàbọn nílé ẹ̀ ò pé wọ́n bàbọn àti àwọn nǹkan oríṣiríṣi torí pé wọ́n ti bàbọn nílé ẹ̀ wọ́n wá wò pé arákùnrin náà a máa ń rí pẹ̀lú Alhaji Oríyọmí níbi tó ti ń ṣe campaign. Ẹ wo ẹ má jẹ́ kí n bẹ jù lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìmọ̀ kan tí Alhaji Oríyọmí tó máa bá bọ̀ níbi ọ̀rọ̀ Alágbọn tí ó ń ṣẹlẹ̀. So bó ṣe ń lọ tó bá di ìparí fídíò yìí màá jẹ́ kẹ́ mọ̀. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho. Olóyè Sunday Ìgbòho bó ṣe lọ sí ìlú Ìgbòho ní ìjẹta tó lọ kí fún àwọn Fúlàní tó wà ń bẹ̀ pé ẹ wo gbogbo eléyìí tẹ́ ti ń ṣe ẹ ti ṣe láwọn ìlú mi ò kinní kan mi gangan náà pè ní Sunday Ìgbòho ṣé ẹ máa gbórúkọ mi ni. Tó lọ síbẹ̀ tó sọ pé ó fún wọn ní just 2 hours láti rìlíìsì àwọn tí wọ́n jí gbé. Ìyẹn náà ń lọ lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho náà lára fídíò tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lọ sí park níbi Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí Ọ̀yọ́ Old Park níbi tí àwọn ajínigbé tán kó àwọn ọmọ tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́ inú ibẹ̀ yẹn tán ni pé wọ́n ní wọ́n kó àwọn ọmọ yẹn sí. A rí i pé olóyè Sunday Igboho ti ń gbéra láti bí ọjọ́ bíi mélòó kan pé ẹ fún mi láyè ẹ jẹ́ kí n wọ bí ẹ jẹ́ kí n wọ bí. Kí nìdí tí àwọn ìjọba gangan tí wọ́n fi fún olóyè Sunday Igboho láyè kó wọ inú igbó yìí? Ó lọ bẹ̀ lóòótọ́ o, ó lọ bẹ̀. Kí ni ìdí tí wọ́n fi fún olóyè Sunday Igboho ní àyè láti wọnú igbó yìí gangan? Gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́. Dẹ́n lára nǹkan tó yẹ ká tún gbé yẹ̀wò ẹ̀yin ọmọ Yorùbá kọ̀ọ̀kan kí ló dé tó fi jẹ́ pé ẹ̀ ń fi ẹnu já olóyè Sunday Igboho bọ́ ẹ máa ní ẹnu lásán ló ní ẹnu lásán ló ní ẹnu lásán. Pàápàá jùlọ Mufti Ìwó tó ní olóyè Sunday Igboho bá ní òun ìbọn ò lè ran òun ní oògùn tó jẹ́ pé ìbọn fi lè ran èèyàn. Sunday Igboho àwọn kan náà tí wọ́n tẹ̀lé Ìbà Gani Adams bọ̀bọ́ kan náà wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń ṣépè fólóyè Sunday Igboho. Let me tell you something, tẹ́yin náà bá ní agbára tiyín tẹ́ ní nǹkan tiyín tẹ́ mọ̀ pé ẹ lè lò kí ló dé tẹ́yin náà ò gbìyànjú? Ẹ̀yin náà ẹ sọ fún ìjọba pé ẹ̀yin náà fẹ́ lọ tàbí kẹ́yin náà gbéra ẹ tó àwọn security yín ẹ̀yin náà tiẹ̀ lọ inspect ibẹ̀ yẹn wò bólóyè Sunday Igboho bó ṣe ṣe yẹn. Ẹ má jẹ́ ká máa ṣe tánà di ara wa. Tá a bá rẹ́ni tí ó ń gbìyànjú láti ṣe ẹ má jẹ́ ká má fi máa fẹnu tẹ́ńbẹ́lú òru onítọ̀hún. Now ẹ jẹ́ ká wá padà sórí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀. Kí ni ìdí tí ìjọba ò fi fún olóyè Sunday Igboho láyè láti wọ inú igbó níbi tí àwọn ọmọ yìí wà? Ó ní wípé ìjọba náà ní strategy tiwọn tí wọ́n ń ṣe lọ́wọ́, ọ̀nà tó fẹ́ fi gbé àwọn ọmọ ìjáde láàyè. There is something we call collateral damage. Ṣé rí fún ìjọba láti kó àwọn ọmọ yẹn jáde ó possible dáadáa because tí ìjọba tí ó bá lo àwọn air force àwọn ọmọ ogun ojú òfurufú láti tákù àwọn ẹni yìí láàrin 10-20 minutes gbogbo wọn á flush wọn out. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n fẹ́ protect gangan àti àwọn teacher a lot of them náà ni ó máa bá ìṣẹ̀lẹ̀ yẹn rìn, àwọn náà lè kú sí. So in order to avoid pé kí èèyàn kankan má kú nínú àwọn tó wà ń bẹ̀ kán lè rí wọn gbà safely, òun ló fà á tó fi dàbí pé ìjọba kò fẹ́ mú kínní ní gìrìgìrì. Wọ́n dẹ̀ mọ̀ pé tó lóyè Sunday Igboho náà bá wọ bẹ̀ ó possible kí ọ̀rọ̀ táwọn wí kó bá ọ̀nà míì yọ. At the end of the day àwọn èèyàn máa ní wíwọ ọbẹ̀ tó lóyè Sunday Igboho wọ ọbẹ̀ o, òun ló fà á tí àwọn Fúlàní yẹn náà tó fi ṣe kíni tán fi pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹni tó ti fẹ́ jàre bọ̀ tẹ́lẹ̀. Àwọn èèyàn akúkú wá jẹ̀bi. Àwọn èèyàn á máa wò pé ṣèbọn ti ní kó má lọ because a lot of people ló sọ pé ìgbà tó lọ Ìgàngàn àbí Gangan lọ́jọ́ sí pé ṣé
ó gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó lọ ni kinní kan kò gbàṣẹ náà pé ó yẹ kó kàn wọ ọbẹ̀ pé kò ní ìdá ti gbàṣẹ lọ́wọ́ ìjọba náà ti láwọn security wọn síbẹ̀ wọ́n ti láwọn sójà síbẹ̀ in fact àwọn sójà tó ti kú sórí ọ̀rọ̀ yìí wọ́n wà ìjọba náà ti kó sójà lọ tó ti sọ̀rọ̀ àdìbẹ̀ ṣùgbọ́n ìjọba ò kàn ṣàlàyé ọ̀nà táwọn ń gbà ṣùgbọ́n concern of the citizen nǹkan tó kan ará ìlú jù táwọn èèyàn sọ̀rọ̀ ni pé àwọn ọmọ èèyàn ti pẹ́ ní ibẹ̀ yẹn wọ́n ti pẹ́ àwọn tíṣà ti pẹ́ ń bẹ̀ yẹn pé ó yẹ kí ìjọba kó act fast ìjọba náà wá jẹ́ kó yé àwọn èèyàn wípé kì í ṣe pé àwọn ò act fast o ṣùgbọ́n tá a bá torí pé a fẹ́ act fast àwọn ọmọ àti olùkọ́ tá a fẹ́ gbà tí a bá ṣe ní gìrìgìrì ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ ó ṣeé ṣe kí ọ̀pọ̀ nínú wọn kàn bá ìṣẹ̀lẹ̀ yìí lọ so ìjọba ní strategy títí ẹ̀ olóyè Sunday Igboho kò kàn lè kú gìrì wọbẹ̀ torí tó bá wọbẹ̀ àwọn sójà tó wà ń bẹ̀ tán bá wò pé ta leléyìí kíní kankan máa wò pé alamí lòun àtàwọn ọmọ ogun ẹ̀ anything can happen so nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ìjọba fi ń wò pé àwọn ò tí ì lè fún olóyè Sunday Igboho láàyè láti jẹ́ kó wọ inú igbó ibẹ̀ yẹn ara nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ wò ẹ jẹ́ kí n wá fi fídíò ilẹ̀ fún bàbá mi Kọ́lá Olóòtú kí wọ́n tó bá wa yànnàná ẹ̀ síwájú débi tó máa fi yé wa dáadáa ju bí èmi tó ṣe ṣàlàyé yìí lọ ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi wo subscribe button tó wà nísàlẹ̀ náà ẹ kílíkì lé subscribe button yẹn lórí fún wa God bless you ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi gbé ọmọ sí o. ọmọ tí ń lé lóṣù kan tí a káwọn ọmọ yìí lọ àti tíṣà àti principal wọ́n ti pa ẹnìkan kú lé ẹnìkan kú lájò nínú àwọn tíṣà kábíyèsí Olódùmarè nígbà tó le bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń béèrè wípé kí lẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ń wò Sunday Igboho ọwá ní òun lè lọ o tíjọba bá fóònù láṣẹ tí wọ́n bá fóònù ní ààyè èyí táwọn èèyàn kọ́kọ́ sọ ni wípé sọ́ní ìdí àti máa gbàṣẹ lọ́wọ́ ìjọba ńgbà tí ń lọ gàngán jò ní ìsọ́gbàṣẹ ni béèyàn bá ṣe bí ò ti yẹ nítorí ẹni tí ò rìn bó ṣe bí wọ́n ṣe rìn iná lójú rẹ̀ rí ńgbà tó lọ sí gàngánjò rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa àjókòó káwò pé security ti yípo àwọn tí wọ́n kó àwọn ọmọ àtàwọn tíṣà kẹ́nìkan kàn wá lọ kó gbébọn kó káwọn ọmọ àrùn ẹkùn lẹ́yìn ọwọ́ pé òun náà ń lọ báwọn sọ́jà bá láwọn ọ̀gbọ́n formation ń pa rẹ̀ tí wọ́n rò pé bọ́yọ́ wá salami àwọn tí wọ́n kó bọ̀ bò wọ́n kọ́ àbí tí wọ́n bá kó wọn jù nínú ọkọ̀ ṣé ẹ̀yin lẹ́dùn fún wọn pé ó ti sọ fún yín ẹ̀yin lẹ́ni ọmọ lọ wọ́n ń pe kinní kan ní collateral damage kì í ṣe pàgbára sọ́jà ọ̀ka wọn gbogbo bí wọ́n wà yẹn ojú tí àwọn ológun òfurufú wọn bá tù láàrin ọjọ́ kan lọ àwọn ológun òfurufú wọn lè bátù rẹ̀ ní ká dijú káyà ṣùgbọ́n a fẹ́ bátù àwọn ọmọ bíi 40 something tó wà fẹ́ tá a bá ka tíṣà àmọ́ gbogbo ẹ̀ ń lo ogójì ọjọ́ sì ń kànlẹ̀kùn báyìí tí ogójì àwọn èèyàn ti wà nù 39 àbí nǹkan wọn tó ọlọ́run tó tó. ẹni tó pa mẹ́fà lógun ọ̀la tó délé tó tẹ ọmọdé mẹ́fà pa tí wọ́n wá bí léèrè wípé ó ní bí tójú òtógun ojú òtó ti lé ojú òtó tẹ̀gí ṣé bá rí bẹ́ńgò òun dé ọmọdé mẹ́fà ló ń tẹ̀ wọlé àwọn pé ó tíráì lóòótọ́ àwọn kan ní Sunday Igboho ṣé lóòótọ́ ni èmi ò débẹ̀ o ṣùgbọ́n ẹ̀rọ orí fọ́nrán ó ṣòro gbẹ́kẹ̀lé báyìí àwọn kìíní AI tí wọ́n ń ṣe ó ti bà gbogbo nǹkan jẹ́ ṣé lóòótọ́ ni Sunday Igboho ló lọ Igboho wọ́n ní wọ́n gbé aláboyún kan nígbòho wọ́n wá béèrè fún 20 million wọ́n wá rọ́nà wọ́n wá dáwó jọ wọ́n wá kó ránṣẹ́ pé kẹ́nìkan lọ kó fún wọn bóyá owó òun ò pé 20 nígbà wọn kó dọ́dọ̀ àwọn Fúlàní tí wọ́n gbé aláboyún ọ̀dọ̀ nínú bá bí wọn bá yin ẹni yẹn bọ̀ pé àwọn ń sọ̀rọ̀ owó rán dandan wo ló kó wà wọ́n sápa ẹni tó gbówó lọ òkìkí kan ọba Sunday Igboho pé ó ní eléyìí ò ní ìdí kó wọn gbàṣẹ lọ́wọ́ ìjọba lọ́ba kó àwọn àrò ẹkùn rẹ̀ lẹ́yìn ọ̀tẹ̀ náà lọ Igboho bó sì ṣe ń wọlé aṣọ àlà ò ṣe é fi pamọ́ láàrin àjè ìṣe ń wọlé báyìí òkìkí ti kàn ó dé bà nígbò kábíyèsí ọba Ìgbòho gbọ́ ó ní wọ́n lọ pé Sunday ọmọ aládìí fún wa ó ní kó ṣe pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn pàmùkùrù pẹ̀lẹ́ ó ní kó má fi wàdùwàdù ṣe o kí wọ́n mọ̀ pé lọ́dọ̀ àwọn ni wọ́n ti dógun lẹ̀
ọba bẹ̀rẹ̀ sí ní kì í wọ̀ wọ́n lọ́wọ́ gbéra ó lọ sọ́dọ̀ àwọn Fúlàní ó kó wọn jọ nígà wọn ó bá gbogbo àwọn ọ̀gá Fúlàní sọ̀rọ̀ ó wá pàṣẹ fún wọn wípé òun fún wọn wákàtí méjì tóun ọ̀bá rí aláboyún yẹn tí wọn ọ̀bá wá gbé ẹni tí wọ́n jí lọ́hùn kí wọ́n gbé padà eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ èèyàn ò ní fọ̀n bí èèyàn. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà sáwọn yẹn gbá láboyún padà bí wọn ò gbé padà. ìròyìn kan tá à ń gbọ́ ìròyìn kan ní itọ́ tó túlẹ̀ kó tó gbẹ àwọn aráabí wọn ti ń gbégbèsè lórí ọ̀rọ̀ ẹ̀. ìròyìn kan tún sọ pé irọ́ ni o pé kò rí bẹ́ẹ̀ o. pàápàá jùlọ wọn lálága ìjọba ìbílẹ̀ wọn ló sọ wípé àwọn sì wà lẹ́nu rẹ̀ o ẹni tí wọ́n gbé lọ wọn àti ìgbélẹ̀ o. ẹ wá wò ó ẹ̀yin lẹ ní Sunday Igboho lágbára kò dé Ògùn ẹnu ní mọ̀ ń jà wọ́n ṣe nǹkan lù ẹ̀ ó sì gbéra ó tún lọ ọbẹ̀. ta ló wá pọ pẹtísì against ẹ̀ lọ́ọ̀dọ̀ ọlọ́pàá wípé kí wọ́n wádìí pé ndúmọ̀wúrú ó ń fi kú dúmọ̀wúrú máwọn kan. níbo ta ló yìnbọn mọ́ ta lọ́pa ta ló fi kú tírẹ́tì. sẹ́ẹ̀rí Yorùbá ọ̀rọ̀ wa tó fún un àfi kẹ́yìn ó gbèjà ara rẹ̀ ẹ̀ ń bá mọ Sunday ọba sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tẹ́ sì bá sọ ni wípé kọ́ rárá fọwọ́ lẹ́rán nígbà ọba kàn án kí wọ́n wá kànlẹ̀kùn wọ́n wá kànlẹ̀kùn ilé rẹ̀ wọ́n wá bẹ̀ gbé dákun gbà wá o mo pe aṣojú ìjọba mélòó lọ́wọ́ àmì ọ̀yà ẹ̀ ń so secretariat ibi tá a ti sáìn síbẹ̀ bá wá kọ́ ọ̀rọ̀ tó Sunday ò ní pé òun lòun wà nídìí bí wọ́n ṣe mú àwọn tí wọ́n gbé àbúrò Adélabú Pẹ̀nkẹ́lẹ́ tó sì sọ òtẹ́ẹ̀lì ibi tó mú wọn mọ́ kí wọ́n tó lọ mú wọn kí wọ́n tó lọ mú àwọn yòókù kí wọ́n tó mú wọn lọ bí ilé tí wọ́n gbé àwọn ẹni ẹlẹ́ni pamọ́ sí. àwọn ọlọ́pàá tún gbé kéde jáde pé àwọn ò rí gbọ́ o kò rí bẹ́ẹ̀ o. kọ́pìn yóò rédò kóbìnrin yan pa á ṣebí kéjò ọmọ ti lọ ni ní làá máa ṣe competition lórí tí ò ní túmọ̀ sí. èmi ò fẹ́ lè gbìjà Sunday Igboho ìròyìn tí ó bá dá mi lójú mi kì í sọ pàápàá jùlọ tí ó jáde lórí rédíò tí ó sì jáde lórí kíní ẹ̀rọ alágbèéká kéèyàn rò dáadáa o ìdí téèyàn ó fi rò ni pé íńtánẹ́ẹ̀tì ò kì í forget ìtẹ́ ẹ bá sọ lónú yìí ó wà ń bẹ̀ láéláé ni. àwọn ọlọ́pàá ń ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ń gbìyànjú àìmọye sọ́jà ló ti fẹ̀mí ẹ̀ lélẹ̀ lórí kí wọ́n lè gba àwọn ọmọ wa ọ̀gá ológun tó gbàràwọ̀ kan àtọmọṣẹ́ sọ́jà wọ́n ti ṣubú lójú ìjà lórí wíwá wọn náà àwọn tó lákọọ́lẹ̀ nù á lè sọ iye ọdẹ o á lè sọ iye àmọ̀tẹ́kùn tó ti ṣubú lójú ìjà o lórí pé àlá fẹ́ gbà wọ́n lóòyẹ a fẹ́ gba àwọn èèyàn tiwa kó ń bẹ̀ láàyè. Ọlọ́run ó bá wa tún Nàìjíríà tò Ọlọ́run ó bá wa tún ṣe Nàìjíríà wìyéèdì ìlú tó kún fún wàrà àti fún oyin ṣé bá ṣe máa bá a lọ náà ni Ọlọ́run ni kó ṣàánú wa o ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn àbìdí yàn. kí ló dé táwọn alágbára ìlú àtàwọn ìjọba tó jẹ́ pé wọ́n máa ń lọ́kìtì pé mára wọn lọ́wọ́ wọn ìgbà tara wọn tẹ́ ẹ bá wo gbogbo ìtàn láyé Tàfà Àkànrán tó jagun Àgbẹ̀kọ̀yà tó lè jogun Àgbẹ̀kọ̀yà nígbà wọn ń wá wá tí wọn ò mọ bí wọn ó sì mú obìnrin ní ẹ̀dẹ̀ sí wọ́n sì rí pé wọ́n mú Tàfà. àwọn ọlọ́pàá yìí náà ni àwọn agbófinró yìí náà ni kí ló dé tó jẹ́ wípé àwọn agbófinró àtàlágbára àlù tó bá lòun wọn ran àwọn agbófinró lọ́wọ́ bí ọ̀tá wọn máa jẹ́ tẹ́ ẹ bá ti rẹ́ni tí ń jẹ́ ńfọ́máǹtì gbogbo òkòkò sẹ́yìn ẹ̀yìn náà ní í fọ́ bẹ́ẹ̀ bá ń ṣe ńfọ́máǹtì fọlọ́pàá tẹ́ ọlọ́pàá ń sọ pé ayé òní ẹnìkankan ò ní gbọ́ irọ́ wọn pa at the end of the day ẹ rántí actor kábíyèsí Gbénga actor níjọ́ tí ó kú ní ibi àná yìí àwọn wo ló pa á wọ́n yìnbọn máa kò mú wọ́n sàládà kọ̀ràn ẹnu mi kẹ́ẹ̀tì gbọ́ bí ẹ ṣe pa actor
bó ṣe súnmọ́ ọlọ́pàá tó jẹ́ wípé informant ni fáwọn ọlọ́pàá ǹjẹ́ wọ́n rẹ́ nìkan pàréèdì látijọ́ náà pé ẹni tó pa á tọ̀rẹ́ o ìlú tọ́lọ́ba tó níjòyè ṣébí wọn àbámọ̀ wà lórí ti àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ náà la àbámọ̀ kájọ pé ọ̀dọ̀ọ̀sẹ̀ méjì báyìí ọ̀dọ̀ọ̀sẹ̀ mẹ́ta wọn àwọn ọlọ́mọ àwọn ọmọ bọ́tà tíyà ọ̀jẹ̀ rí ọwọ́ ọjọ́ méjì tí wọ́n fi tì wọ́n mọ́ bí ẹ̀fọn gan ibà ó ti wà lára wọn. ó dijọ́ tí ọlọ́pàá bá tó cooperate pẹ̀lú àwọn alágbára ìlú ó dijọ́ tí àwọn alágbára ìlú tí wọ́n bá jó tó cooperate pẹ̀lú ara wọn tí Sunday Igboho tó mọ Gani Adams ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó recognize Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọ tó gbójú tó gbóyà tí ò sí ogún mi tàbọ̀ tẹ̀mí tí a lè jókòó kí wọ́n ṣe meeting ní South West alágbèrè tó bá gbé tó bá yè ẹja kíyàn ṣeun èmi rí mi ò rí mo rí fídíò bíi tí Sunday Igboho ti wà nínú igbó gèrà inú igbó bíi tí ọ̀nà òkè ògùn yẹn tó sọ pé àwọn inú igbó gèrà yìí tó sì ń tọ́ka sáwọn Fúlàní ńbẹ̀ àti ẹran tí wọ́n ń dà ńbẹ̀ tí ń tọ́ka sí pé gbogbo bíi làwọn bàbá wa ti máa dáko tẹ́lẹ̀ ẹ wá lóúnjẹ ọ̀wọ́n ẹ wá lóúnjẹ òní wọ́n bò ní òsè ní wọ́n àṣà padà káwọ́ gbéra àmọ́ retí iṣu tí bá ń bọ̀ l'Àbújá àkáwọ́ gbéra àmọ́ retí ẹ̀wà àtàgbàdo láti ìlú Òkè Ọya wọ́n ti bọ̀rọ̀ ajé wa jẹ́ èmi sì rí ibi títí ń bá àwọn Fúlàní sọ̀rọ̀ wọ́n sọ wípé tí ẹ bá ṣe bàbá mi tọ́ka lápákò ẹgbẹ́ ọkọ mi ẹ̀rù ọ̀bà yìí pé ìlú Ìgbòho ìlú Sunday mọ̀ ni ẹ wá ń gbé yẹn wá ń béèrè fún ransom ẹjá kí káyìn ẹ bá ní iyùn ẹnu bú géètì ní kinní kankan ẹjọ́ náà gbìyànjú kọkàn lọ kọtẹ náà lọ ojúgbó tí ń bẹ lọ́nà àṣẹ kọ lọ bẹ ọyà fídíò ibi tó ti wà bẹ Ọlọ́run ọba mú kó sọ wà alẹ́ tí táyà rẹ̀ ó dò bẹ ẹlẹ́yìn ó kò ń ṣe mọ́. nǹkan kan tẹ́mi mọ̀ pẹ̀lú Sunday Igboho tó dá lójú nípa rẹ̀ bí àdá ni pé ó lóògùn kò lóògùn ọkọ̀ wọn ò mọ̀ nípa ẹ̀ wọn ò tẹ́ ṣògùn rẹ̀ wò kò sì ṣògùn fún mi ṣùgbọ́n mo mọ̀ pé àyà ní ó jòògùn lọ ó ní kọ̀ǹfàmù àyà ó sì ní làyà tó dá lójú ó sì ní oògùn òkìyà tó bá ní tí Sunday bá lóun lọ Aso Rock lọ́la tó bá ní pẹ̀lú ògùn Ọlọ́run òun fọlọ́run tọ́lẹ̀ mí òun fi búra pé òun lọ Aso Rock pẹ̀lú gbogbo masingọ̀mù kankan tí wọ́n kó bẹ̀ yóò dé bẹ́ẹ̀ o ẹ̀yin tèmi mọ̀ pé tọ́kà ń dùn ni èmi ò sí ń bí láti wá háìbù ẹnikẹ́ni mi ò sí ń bí láti wá pààyàn ṣùgbọ́n níta àbá lè ṣe ẹ mọ̀jà máa kanta níta nìkan bá ṣe ẹja mọ̀ fún kírẹ́díìtì ẹ̀ advice tí ń sì fún Sunday Igboho náà ni pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá state tó o bá gbẹ́kẹ̀lé pé àwọn ọlọ́pàá federal pé gbogbo Àbújá àtẹ́lẹwọ́ rẹ ló wà ààrẹ ọwọ́ rẹ làárẹ̀ wà ọ̀gá ọlọ́pàá pátápátá ò ní kànlẹ̀kùn tó fi wọ́ ọ́fíìsì ẹ̀ àwọn kan wà tí wọ́n máa ń da èèyàn ní wọ́n máa kó èèyàn lọ́gbọ́n jóná o gbọ́dọ̀ mú ti state náà mọ́ kẹjọ máa jókòó meeting security bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní jẹ́ gbogbo wàhálà yẹn ó yọ. Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà ọ̀rọ̀ kan lọ ọkùn yùmùyùmù ọ̀rọ̀ yẹn ní agbára díẹ̀ láàrin Oríyọmí Hamzat Oríyọmí ọmọ oníràwọ̀ 16 tí wọ́n ń pè ní Ọ̀yọ́ ń pè ọ́ ìròyìn wo ní ń lọ nípa ẹ̀ ta ló ní wọ́n gbà wọn ta ní ọ̀rọ̀ wo ní ń sọ fáráàlú kí ní ń sọ fún wọn. ló ṣẹlẹ̀ láàrin Oríyọmí ta ni Oríyọmí ń fi gbé ta pé kí wọ́n gbà wọn. ta ló kọ̀wé pẹtísàn Oríyọmí Oríyọmí ní ẹ pè wọn wípé kó wọ́n wá lẹ́kọ̀ọ́ lágọ̀ọ́ ọlọ́pàá pé kó wọ́n wá ń bárẹ́kì ọlọ́pàá fún ìwádìí kan. ta ni ń fòṣèlú han Oríyọmí ọmọ Amusa tó gbé gbá òṣèlú kò náà fẹ́ sí gómìnà èyí tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ní wípé àbí mẹ́ta wọn ń bá a fà wọ́n kàn ní ọkàn yẹn nìkan láàrin wọn wọ́n kàn láwọn ọ̀gbá o àfikún àbá dìbò èyí wọ́n ń fà yẹn lọ́wọ́
la gbọ́ pé wọ́n lọ mú ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n máa jẹ́ security tí wọ́n máa tẹ̀lé náà olóṣèlú. ẹ̀ tí wọ́n mú Súrì ni wọ́n ń kó kọ ẹ̀. kàákì wọn mú lónìí ńgbà táyà rí pé irú ẹyẹ kéré wọ́n ti kí katapila bọ́lé ẹ̀ wọ́n ti jẹ lé ẹ̀ kan lé ọkọjá pé kinní kan nínú òkèdè ìjọba wọ́n ní abábọn lé ẹ̀ wọ́n kó gbogbo àwọn nǹkan èròjà olóró jáde nínú ilé rẹ̀ bí mo ṣe ń bọ́ ohun òrò pé wọ́n ti rò nǹkan amúbá. ìjọba ò sì lè ṣe nǹkan tó bá ta kò fẹ́ yóò lófin tó gáìdì wọn pé ebi wọn bá ti bá rú nǹkan báwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé lórí ẹ̀ kí ló wá Oríyọmí Hamzat. ọlọ́pàá ní kò wọ́n wá o bóun bá lọ bóun bá pẹ́ díẹ̀ kóun tó dé ọmọ bá dàbí ẹni kóun ọ̀dágbére fún yín kóun tó lọ kábíyèsí Olódùmarè òṣèlú nǹkan mọ̀ kí bí òṣèlú láyé ìjọ́un lóṣèlú le gan-an wọn á pààyàn wọn ó gbé sẹ́yìn ìkùlé ẹlòmíì ìjì tó bá jí báyìí akọ́bù ní ọ̀bà lẹ́nu ọ̀nà ẹ̀ wọ́n lè mú un lọ ó ti parí ìdìbò táwọn tó dùn ún lẹ̀ láyé wẹ́ẹ̀tì ẹ̀ ń kọ́ òṣèlú náà la bá débẹ̀ o ká mọ̀ súnlé onílé lóru pẹtrol kí wọ́n mọ̀ dà sílé onílé wọn mọ̀ súnlé ẹ kàn sàdédé rí wípé èéfín sọ ni ẹgbà wá o ní òṣèlú náà. òṣèlú ayé òde òní ọ̀yọ̀bẹ kọ̀yàdá mọ́ tẹ́kíníkà burúkú ẹni tí ọba mọ̀ ń pa arithmetic òṣèlú tó bá bá wọn porí bọ̀ wàhálà ni ọ̀rẹ́ ṣe é dọ̀tá. Oríyọmí ọmọ Hamzat tó jẹ́ pé a mọ̀ pẹ̀lú ìjọba ó súnmọ́ ìjọba yìí púpọ̀ ìjọba tó wà lórí àlééfà ìpínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí súnmọ́ wọn gan-an. mo rántí ọjọ́ tí wọ́n wá sí rédíò rẹ̀ Lágídígbò àjọ wà ń bẹ̀ ní àti gómìnà mo sì mọ ọ̀rọ̀ tí gómìnà sọ ń jọ ẹ̀ bó wàá lọ rẹ̀ ṣe é dọ̀tí. gómìnà kúkú lọ lẹ́ẹ̀kẹta mọ́tàbà kọ́ fẹ́ lọ lẹ́ẹ̀kẹta. àbálò àbábọ̀ àmọ́ gbọ́n tí Oríyọmí ọ̀bábọ̀ láti police station tó bá ti lọ bá wọn tó bá ti yọjú sí wọn lọ. à ń ṣàlàyé fún yín wípé ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ọlágbára pọ̀ o béèrè kó o tó wọ̀ ni wọ́n ń pè lóṣèlú Nàìjíríà béèyàn bá béèrè tó bá lọ sánrí mọ́ èèyàn lè má láìkẹ́ ìdí ni wípé òṣèlú ti Nàìjíríà ọgbọ́n kan pọ̀ wọ́n lè lẹ́jọ́ ọmọ ilẹ̀ pọ́sà kọ́ ọmọ ṣe wàhálà wùdùwùdù ó di 9 minutes tọkàn rẹ̀ ó ti balẹ̀ pé ìwọ ló ní tíkẹ́ẹ̀tì ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀sán kan òru kan ni wọ́n sì lọ gbé èèyàn wọnú ẹgbẹ́ wọn wọ́n lọ plant àwọn èèyàn sínú ẹgbẹ́ wọn. kọ́ńdà human rights oníkálukú ó fún láǹfààní láti dìbò sínú ẹgbẹ́ tó bá wù àti láti jẹ́ olùdíje nínú ẹgbẹ́ tó bá wù. tó o lè sọ pé ẹni yẹn ṣe wá síbẹ̀. ẹ jẹ́ máa ṣàlàyé fún yín wípé tí a bá wo òṣèlú Nàìjíríà ẹ̀tọ́ bá jẹ́ àfáà àwa tàbọ̀ jẹ́ pásítọ̀ tó lọ ṣòṣèlú Nàìjíríà. mo rántí pásítọ̀ kan lẹ́kọ̀ọ́ yàtọ̀ fún vice president jóòní yàtọ̀ fún Ọ̀ṣínbàjò tó náà jẹ́ pásítọ̀ kan ní ṣọ́ọ̀ṣì òun náà ló ń fẹ́ ṣòṣèlú ó ṣe náwó tó òun tẹ̀ lọ́lọ́ ń kọ sómi pé òun lọ́kàn nígbà ó di àsìkò tí wọ́n ṣe primary láti abáǹkà kínní kan Tinubu bàbá ń bọ́yá ló níbò 10. ọ̀rọ̀ primary yẹn àwọn míì mọ̀ ń pa rẹ̀ ẹ̀kọ́ tó yé wọn nínú àwọn tí wọ́n dára wọn lójú nínú primary Àtíkù jẹ́ kan ọjọ́ kan pàtó tó jẹ́ pé nínú primary ọ̀dà rẹ̀ lójú pọ̀ tó o bá ń ru náà bọ̀ látòdì ọ̀run tó o bá ṣe primary lọ́pàlú ẹ̀ lẹ́kàn ẹ̀yìn àwọn àyẹn ọ̀rọ̀ primary yé wọn gbogbo ẹgbẹ́ tó bá sì wọ̀ ní ìsín ọmọ ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀wọ̀n Muhammad akọni
á sì mí yọ̀ lálẹ́ ó wà ń bá mi kọ́ ìfẹ́ máa ànáǹsì ó kọ lórí afẹ́fẹ́. tẹ́ẹ̀rí Àtíkù gbogbo téèyàn fi máa dìbò láyé ní kárísímà téèyàn fi máa dìbò primary ní ń bẹ lọ́wọ́ ẹ o. ẹ sì rí pé àwọn ẹgbẹ́ ńláńlá yẹn tí wọ́n bá fẹ́ ṣe primary wọn ọdún tí wọ́n bá fẹ́ ṣe primary báyìí àsìkò tí wọ́n bá fẹ́ ṣe primary tẹ́ ẹ bá dọ́jà báyìí dọ́là ó lọ ọlẹ̀ ní fi. torí wípé dọ́là tí wọ́n fọ́n síta yóò ti bà ń tọ́wà mákẹ́ẹ̀tì jẹ́. nínú òṣèlú nínú kéèyàn ó wò ṣàkóso kan nínú òṣèlú tó yé èèyàn fọ òṣèlú yé Tinubu ọmọ olódòdẹ yọọ kàn máa wọ ọ lọ́wọ́ rẹ dẹ̀gbó rẹ̀ ẹ̀sàlẹ̀ tí bá ń wọ̀ ṣeré ni o kọ́nà tí ó pa ọ́ sí ó ti yé tí kò jẹ́ Yorùbá kọ́ bọ́yá torí pé ti ń tẹ̀ láwọn olóṣèlú tipẹ́tipẹ́ ọ̀rọ̀ bó yé Tinubu sí pọ̀ ẹ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún yín lálẹ́ yìí. ibi iṣẹ́ ológun ló ti kúrò l'Amẹ́ríkà obìnrin ẹ̀kọ́ àwọn tí ń wa bàálù lọ́lọ́kọ́ nígbà ó sì parí ẹ̀ tán ó kúrọ̀sì síbi iṣẹ́ ológun ó di ọmọ ogun ojú òfurufú ẹni tó bá mọ iye tí wọ́n ń san fáwọn sójà l'Amẹ́ríkà yóò mọ̀ pé kìí ṣe owó kékeré kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀dọ̀gá ológun ẹni tó rí tó fẹ́ tẹ́lẹ̀ òyìnbó ni ológun lòun náà sọ́jà lòun ṣùgbọ́n nígbà tí wọ́n ní wọ́n lọ jagun bè kan wọ́n kó wọn lọ jagun òyìnbó yẹn sùn lójú ìjà ó wá kù ìyàwó láti ìgbà náà ẹ tó ti pẹ́ nílùú èbó ni ìwà dúdú ọ̀bá láàmú tààrà ṣùgbọ́n lawọ́ èèyàn dáadáa ní láyé tó bá kówó tí ó fi jẹun téèyàn bá sọ ìṣòro problem tó ní ni pé kì í gbé call kì í gbáago ṣùgbọ́n tí ẹ bá ilé rápálápálá tẹ́ ẹ bá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí tó bá rí ìka yóò pè yín padà tó bá sì ní kò ní fojú ọlá yín gbolẹ̀ kó tó sẹ́ǹdì ẹ̀. ó wá ń lọ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó ti di ọ̀gá owó tí sì ń gbà èso kékeré gbàrà àtọ́kẹ́ ẹ̀ balẹ̀ nítorí kọ́kọ́ sí ni pé ọ̀rà lé ọ̀ràn àwọn èèyàn lọ́wọ́ gan fámìlì ó ní owó gan lákàntì tó yẹn lọ. wọ́n máa ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ lọ́dọọdún wọ́n ń pè ní blood work lọ́dọọdún níbi iṣẹ́ àwọn sọ́jà àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn lọ́lọ́ọ̀ ṣe. wọ́n ní wọ́n rí kìíní sáìn kan nínú ẹ̀jẹ̀ sáìn tí a ní àárín sẹ́mọ̀ bí wọ́n bá sọ tí yọjà àyàn láyà wọ́n sọ pé kò tí ì di nǹkan yẹn tán o ṣùgbọ́n ọjọ́ wọ́n ń pè kìíní yẹn ní leukemia cancer pé ó ti ń àárín fírífírí nínú ẹ̀jẹ̀ rẹ̀ kó máa lo àwọn oògùn báyìí bá dìgbà báyìí kó máa wá fún àyẹ̀wò. ó ń lọ ṣàyẹ̀wò ó ń lo oògùn tí ó bá sì sọ fún èèyàn ò lè mọ̀ kó ní ṣùgbọ́n ńgbà ó yá ní ẹ bẹ̀rẹ̀ sí ní dàálà àìsàn burúkú kò ní filé rẹ sòde òjòjò àìsàn kò ní filé rẹ sọdẹ so ọgbẹgbẹgbẹgbẹ ọ láti lọ kọ̀wé sí àwọn ọ̀gá kínní yìí ọ̀wọ̀ ẹjọ́ wo lè ṣiṣẹ́ bọ̀ wá ní kọ́mọ wà nílé odidi ọdún méje ló fi gbowó oṣù láì ṣiṣẹ́ rárá tó ń wà nílé lẹ́yìn kó lọ sí hospital kó lọ gba treatment ó sì tún dé kó wà nílé kò sí ní ti ń rà nígbà ọ̀yá àwọn aláṣẹ ọ̀hún wọ́n advice ẹ̀ pé kó fi sẹ́lẹ̀ ọba kọ̀wé pé on net ground pé ara àwọn ọ̀yá wọ́n sì mọ̀ ó sì kó gbogbo àwọn ìwé dókítà yẹn ó kó gbogbo ẹ̀ ó kó mọ̀ fún wa pàápàá láàrin ọ̀sẹ̀ méjì ni wọ́n sọ owó ẹ̀ owó ńlá ni wọ́n san fún o owó ńlá ni wọ́n san fún o
ṣe pẹ̀lẹ́ o. Ah! Ìjàmbá burúkú. Ó wá ń gba treatment yẹn. Lẹ́sẹ̀ bí wa. Ìmọ̀ ń lọ. Àdúrà làgbà. Ó ń gba treatment. Àṣàmì o. Àdúrà làgbà. Ẹ bá wa ṣàmì o. Èyí tó lè pa àwọn èèyàn lẹ́kún ìkórìtà rẹ̀ ládé Ọlọ́run ní pa yín lẹ́kún. Ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo. Nígbà ó ṣe test wọ́n bá ní tó bá di lọ́tún la kó padà wá yóò wá rí ọ̀gá àgbà pátápátá lẹ́ka àwọn oníkánsà yẹn. Ilẹ̀ káàkiri. Dúníyàn yìí gbẹ̀san. Nígbà òdìjọ́ kẹta tí ó dé. Ayé gbà pẹ̀lẹ́ o. Ṣé wọ́n pé àwọn èèbò Ayé ẹ máa ṣe pẹ̀lẹ́. níbi tára ti fòun gan ni wípé Jàmbá àwọn èèyàn pọ̀ tó máa ní ìṣẹ̀lẹ̀ sẹ́bí wa. àwọn èèyàn pọ̀ Àdúrà làgbà. wọ́n tó bíi mẹ́wàá Bá wa ṣàmì. gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àǹdẹ̀ Àdúrà èyí tó bí ń question èyí tó sọ̀rọ̀ èyí tó ṣe gbá ṣàmì o. ń bọ̀ ọkọ̀ ọ̀gá wọn wá ní òun ní nǹkan kan tó ń fẹ́ sọ fún un pé òun sọ̀rì láti sọ ọ́ pé kò ní ju oṣù mẹ́ta lọ mọ́ lórí ilẹ̀ ayé tí ó lò. Bí ìgbà tí wọ́n yìn ìbọn máa yàn lójú ogun. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ológun sì wà lára ẹ̀. Ọgbọ́n ọ̀rọ̀ yẹn ó doríkodò for almost 10 minutes. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò gbọ́. Ọ̀sà doríkodò. Wọ́n máa gbójú sókè báyìí ojú ẹ̀ ti pọ́n. Ojú ẹ̀ pọ́n bí ẹ̀jẹ̀. Omi ń jáde lójú ẹ̀ kòròkò. Gbogbo wọn bá ya fọ́tò. Wọ́n ní kò ní ju 3 months lọ. Oṣù mẹ́ta 90 days. Ààrẹ ni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ má sì mí gbọ́ o ààrẹ ni tí wọ́n sọ fún pé ò ní lọ́dún kan láyé tó ti ń lọ́dún kọkànlá báyìí. Mo rí tí mo fojú ara mi rí tí wọ́n ní kò lè lọ́dún kan tí wọ́n sọ fún nílé ìwòsàn tó lágbára tó sì wà lórí pé ń lọ́dún kọkànlá lọ. Láti ọdún kọkànlá tí wọ́n ti sọ fún pé kò lè lọ́dún kan jálẹ̀. Tí èèyàn nìyẹn ti dókítà nu tọlọ́run ọ̀tọ̀. Ó wá ronú pé kí lòun fẹ́ ṣe o òun ò fẹ́ sòkò ara òun lófò èyí ọmọ òun ò bí ẹyin ọkọ òun ò ní fámìlì kankan sílùú èbó. Kí lòun ó ṣe. Gbogbo ohun tó ní nínú ilé pátá ó hà fún àwọn. Ó fi tọrẹ fáwọn oníṣẹ́árìtì àti tẹlifíṣàn ni àtìgbà àtàga ó fi tọrọ fáwọn ṣẹ́árìtì. Ọba ni wọn bò ń gbélé òun sórí títà pàápàá ilé tó yẹ kí wọ́n rà níbi bóyá bíi $450,000 tó ní tóun bá ti rẹ́ni tí ó rà ní $300,000. Ṣé ẹ mọ̀ pé nǹkan àǹfààní bíi kí wọ́n gbé márúwá wá sí kẹ̀kẹ́ márúwá ní ìsìn kí wọ́n pè pé ẹ bá rí $500,000 tẹ́sí mọ̀ pé kì í ṣe márúwá tó wọ́n jù ẹ mọ̀ pé kò lè pẹ́ ńlẹ̀ kíákíá mọ́sá wọ́n bá rí ìta lọ́ba gba ọlọ́gbà pàmẹ́ ó kówó báńkì wọ̀ ó sì lákàntì ti Nàìjíríà ó ní wọ́n bò ń process owó pé òun fẹ́ máa lọ sí Nàìjíríà wọ́n bá process owó yẹn wọ́n convert ẹ̀ sí Nàìjíríà owó yẹn pọ̀ kì í so kékeré. Kọ̀ wá mẹ́nu kò sọ fẹ́ni kankan bó ṣe ń bọ̀ ní Nàìjíríà tààràtà. Sista ẹ̀kan lọ́kọ́ lọ bá òun ló bá ọmọ yẹn àkọ́bí àwọn lọ́ba process Amẹ́ríkà o ọlọ́ba ó lóun ti dé o ìyẹn ní kí ló dé ó ní ara àwọn ò yá lèyìn bá gbáyà kò tí ì sọdélẹ̀ fún yẹn o ìyẹn bá fẹ́ máa sunkún kí làwọn ó ṣe sí ó lò ní kidney problem. àwọn sì ti wá àwọn ti try wọn ní àfi tó ń bá rí ti family tó lè bá mu ẹ bá lè fóun ní kidney nínú family. Ilé wọn ló dé sí. Nígbà tí ètò ọ̀sẹ̀ kan wọ́n ti ń complain pé ẹ̀fọn bí nǹkan kan gbà o ẹ̀já lọ bá yín bò hòtẹ́ẹ̀lì bá lọ yẹ kápámẹ́ǹtì ọ̀wà mi.
ẹnìkan lọ sọ fún gbà tílẹ̀ èésú ogún èèyàn ti gbọ́ pé ará ilé rẹ̀ dé o ó lò ní kidney problem. Só gbé mọ́tò wá kò gbé mọ́tò bọ̀, sọ́kẹ́rù wá kò kẹ́rù bọ̀. Tọ́ba wá pè wọ́n. Ẹni tó yẹ pé tí wọ́n bá rí kọ́ọ̀lù ẹ̀ lásán tí wọ́n bá ní káàdì wọ́n lọ rà. Wọ́n lọ ra káàdì wọ́n fi pé padà. Wọ́n bá di pé wọ́n ń sá fún kọ́ọ̀lù ẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kóṣù méjì tí ó kù. Ó wá lọ chọ́ọ̀chì kan. Ó lọ chọ́ọ̀chì yẹn lÉkòó. Aṣọ tí máa ń wọ̀ ẹ́ lè mọ̀ pé olówó ni láyé. Aṣọ wúruwúru. Wọ́n jọ máa ń ṣe pé wọ́n bá fẹ́ túnlé Olúwa ṣe, wọ́n bá fẹ́ nulẹ̀, wọ́n bá fẹ́ ṣe nǹkan. Níjọ́ tí ọkọ̀ yọ sí wọn ń ṣọ́ọ̀ṣì yẹn, wọ́n ní wọ́n fẹ́ rèsì fọ́ọ̀nù. Èló lẹ́ fún wa ṣe fúlágbájá màá fún yín 200,000 ṣe fúlágbájá màá fún yín 100,000 kíní kan. Nígbà ọkàn lọ́ba dìde. Ìjọ yẹn làwọn èèyàn dààmú nínú ṣọ́ọ̀ṣì. Ọba ní òun fẹ́ kọ́ sínú ìwé ni òun ò fẹ́ ànáǹsì. Lọ́ba kọ́ nígbà tí ó kọ́ ọba kọ́ $100,000 ọkọ̀ sínú ìwé. Ọkọ̀ $100,000 ọkọ̀ sínú ìwé. Pásítọ̀ bá sọ̀kalẹ̀ látòrí ibi wọ́n gbé lọ́ba lọ́ba ń fetí kò létí pé abẹ́ ṣe mistake sí $100 lẹ́fẹ́ kọ́ ni. Ó ní $100,000. Bó làwọn ó ṣe rí ẹ fáwọn lákàntì ni ẹ fún lákàntì tẹ abẹ́ ẹ̀ mọ iye $100,000 díẹ̀ ni $100,000. Ó ní tẹ́lẹ̀ ẹ̀mí Ọlọ́run sọ pé kò ń fún wọn. Kábíyèsí Olódùmarè. Ó ní tọ́lọ́run sọ pé kò ń wò ó fún wọn nù. Nígbà òdìjọ́ kejì láàárọ̀ Monday ọgbà káǹtì báńkì. Nígbà tí ètò aago 12 ṣaago kan wọ́n ti process owó ti wọnú àkáǹtì báńkì. Pásítọ̀ bá pè pé ìṣòro wo ló ní gan-an. Ohun tí máa ń rí nínú ṣọ́ọ̀ṣì ṣé tọkọ ní wà ní àbíkínni. Wọ́n lẹ́nìwé òun fẹ́ fi ìwọ̀nba tó kù nínú gbèsè ayé òun fẹ́ fi sin lọ́hùn. Ó ní ọjọ́ kékeré ló kù fóun. Ó lóun ò ní jòṣù kan àbọ̀ lọ́wọ́. Pásítọ̀ yẹn wò ó. Ó ní ọmọ wí bẹ́ẹ̀ mọ́ lórúkọ Jésù ìmọ̀ ìṣù oníjọ lórí ẹ̀. Ó wá rẹ́rìn-ín. Hospital tó ga jù nílùú Èkó. Wọ́n ti tóun táìmù tóun ó kù. L'Amẹ́ríkà tí èsè ìlú jẹ̀kọ́jẹ̀kọ́. Pásítọ̀ ní àwọn sọ fún àwọn evangelist àtàwọn ajínrere inú ṣọ́ọ̀ṣì ó yá lórí òkè látòrí òkè kan sí kan látòrí òkè kan sí kan. Látòrí ńgbà àwọn ègórí òkè méjì mọ́tò pásítọ̀ bàjẹ́. Ó di wọ́n máa yọ bátìrì wọ́n máa ṣègbà wọ́n máa ta wọ́n bá lè lo wọn ta mọ́tò gan-an wọ́n ní iye báyìí wọ́n ní kí wọ́n wá lọ ra mọ́tò kan wà wọ́n bá ra jíìpù èyí ló lè máa rìn níbi gárígádá orí òkè tán ó ti máa bá wọ́n bá ra jíìpù àwọn tiẹ̀ kọ́kọ́ rẹ̀ sí onírárá ó kọ pásítọ̀ ní kí wọ́n kọ́ ó lóun bò pásítọ̀. Pásítọ̀ wa sunkún wọ́n sọ fún ìyàwó ẹ̀ ẹni yóò mọ̀ gbọ́dọ̀ kú ẹni yóò mọ̀ gbọ́dọ̀ kú. Wọ́n bẹ̀rẹ̀ àdúrà ní gbígbóná àdúrà gbóná débi wípé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ sọ fún wọn olóko oṣù kan lé ní o tó máa kú o. Wọ́n bẹ̀rẹ̀ àwọn fámílì ẹ̀ ń kọ́
wọ́n náà fámìlì òun wà. ló ń ṣẹlẹ̀ nílé ayé. wọ́n ní dráìfà pásítọ̀ ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo. dráìfà pásítọ̀ chọ́ọ̀chì ó ní kó gbé nǹkan káàkiri. ló ń ṣẹlẹ̀ nílé ayé. gbogbo àwọn táwọn jọ lọ iléèwé ṣẹlẹ̀ ńlá gbogbo àwọn táwọn jọ mọra káàkiri. gbogbo àwọn àbúrò òun tí wọ́n wà níbi ó jẹ́ nù yóò yí bí Abẹ́òkúta bí Àkúrẹ́ òun fẹ́ lọ mọ físìtì wọn ìgbà òun fẹ́ rí gbogbo ẹ̀ òun ti dédàn rí tipẹ́ òun fẹ́ dédàn rí òun tẹ̀ fẹ́ rí bídàn rí sí tẹ́lẹ̀ o. sẹ́mọ kéèyàn á máa ní fílìm pé òun fẹ́ wú lọ́wọ́ nǹkan for the last time ẹlẹ́sẹ̀ bí wá. tó bá dọ́dọ̀ ẹlòmíì ẹ bá tí bá ń lọ ṣàmì o. àfẹ́lòmíì 500,000 ìrora làgbà ẹlòmíì á fún 1 million ṣàmì o. àdúà iṣẹ́ ológun ló ń ṣe ò ní jábọ́ lórí òfurufú ò ní ṣe gbá ọ wá há gbogbo owó ẹ̀ títí olójú oúnjẹ tó lè jẹ àwọn oògùn kan wà tí ó ń lò tí ó bá lò wàhálà ni. nígbà ọ̀ya lọ sọ fún pásítọ̀ pé ọkọ̀ọ̀sẹ̀ méjì ò tó ń wò pásítọ̀ ní kọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ méjì kínní lórúkọ Jésù kò ní kúkú kan àfi yíyè lórúkọ Jésù. ṣẹlẹ̀ nígbà gbogbo. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. ìwọ kì yóò kúkú kan o àfi yíyè lórúkọ Jésù. dúníyàn yìí bẹ̀ sàn. ó di stéèjì kan pásítọ̀ kan ò rórun sùn mọ́. ẹ̀dá aráyé ẹ máa ṣe pẹ̀lẹ́ o. ìjàmbá burúkú kò máa ní ṣẹlẹ̀ sẹ́bí wa. àdúrà làgbà ẹ bá wà. àwọn gbà tó kù ọ̀sẹ̀ kan wá pe pásítọ̀ ó ní pásítọ̀ tóun bá ti kú bóun ṣe fẹ́ kí wọ́n ṣe òkú òun fẹ́ kí wọ́n sun òkú òun náà ni. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. kí wọ́n wá rọ eérú ẹ̀ sínú ìgò ló ń ṣẹlẹ̀ ní. tí wọ́n bá sun òkú òun náà kí wọ́n wá rọ eérú òkú òun yẹn eérú tí wọ́n bá jó kí wọ́n wá rọ sínú ìgò. wọ́n ní kí ni wọ́n fi ṣe ó ní tí wọ́n lọ jù sínú òkun lẹ́kọ̀ọ́. dúníyàn yìí bẹ̀ sàn. dọ́tọ̀ sọ̀rọ̀ yẹn fún pásítọ̀ bí pásítọ̀ bó ṣe jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó ó sunkúnjọ́ náà. ẹ̀dá aráyé ẹ máa ṣe pẹ̀lẹ́ o. ńgbọ̀ ya ni pásítọ̀ ní kó lọ tún tẹ́sítì ṣe wò pé pẹ̀lú ògo Ọlọ́run lórúkọ Jésù pẹ̀lú àdúrà táwọn ti ṣe àti gbogbo omi àdúrà tó ti mú. àdúrà làgbà ẹ bá wà ṣàmì o. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. ó ní kì í ṣe pé òun ò gbàgbọ́ pé agbára Ọlọ́run wà. nígbà gbogbo ó nífẹ̀ẹ́ tí pásítọ̀ ní sóun. ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. ó ní lọ́jọ́ kí pásítọ̀ mọ̀ pé òun ó gbìyànjú òun ó gbìyànjú. dúníyàn yìí bẹ̀ sàn. ó ní kọ̀sọ́gbọ́n tóun lè ta ìgbà pẹ̀lẹ́ o. ó pẹ̀lú èbó. ẹ̀dá aráyé pásítọ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣe wàásù fún pé onísùnsùn ẹ̀kọ́ mọ̀jẹ̀ ń sun òkú òun kò bá ìlànà Ọlọ́run mu nǹkan kan gbà wò nígbà tí èyí ṣe àwọn Hindu ṣàmì o. èyí ò ní sọ fún bó ṣe ra tíkẹ́ẹ̀tì nu ọgbọ̀n pálí ẹ̀ pẹ́pẹ́pẹ́ ọba kọrí sí Amẹ́ríkà ó sọ fún pásítọ̀ pé òun ń bọ̀ lọ́la kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà ìdojúmọ́ lòun àti pásítọ̀ ọmọ pera wọn ńgbọ̀ ọ̀dà alẹ́ tí pásítọ̀ pé olóhùn ti wà l'Amẹ́ríkà Amẹ́ríkà kẹ̀ olóhùn ti wà l'Amẹ́ríkà kí ló lọ́ọ́ ṣe l'Amẹ́ríkà. olóhùn ó pe pásítọ̀ lọ́la tílẹ̀ bá mọ́ yóò jẹ́ déédéé alẹ́ l'Amẹ́ríkà ó ní pásítọ̀ pé. ńgbà òdìjọ́ kejì kọ̀ gbá aago ó lọ sí hospital ńgbà ọ̀dọ̀ Amẹ́ríkà tọ́dọ̀ hospital ó lọ ṣe test. téèyàn bá sì fẹ́ kú bẹ́ẹ̀ ní ìlú òyìnbó wọ́n ń pe kinní kan ní bed support wọ́n á fún un tí ara òfin ní ó fẹ́ wà lọ́sítítù ní gbogbo ìgbà tóun ó kú nígbà wọ́n wò ó lọ́sítítù wọ́n bá tún ní ó yìí ní bí oṣù méjì sí pé ó sì ní bí oṣù méjì sí. ẹ̀yin tèmi ẹ wò ó ṣe rí i pé ó gbẹ̀nu tán báyìí honestly tẹ bá gbọ́ pé ó gbẹ̀nu tán àwọn Fúlàní wọ́n kìlọ̀ fún federal government àti gọ́vnà Ṣèyí Mákindé pé kí ni pé kí wọ́n kìlọ̀ fún olóyè Sunday Ìgbòho wọ́n kìlọ̀ fún federal government
àti gọ́vnà Ṣèyí Mákindé pé ẹ kìlọ̀ fún Sunday Igboho nílẹ̀ bàbá wa àbí bóyá ojú tèmi ló dẹ̀ ṣe ló ti rí bẹ́ẹ̀. Àwọn Fúlàní ní láti máa sọ fún federal government pé ẹ kìlọ̀ fún Sunday Igboho. Wọ́n tó sọ bẹ́ẹ̀ fún Ṣèyí Mákindé pé ẹ kìlọ̀ fún Sunday Igboho. Lórí kíni àwa náà máa rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí tán gbé aláboyún kan nílùú Ìgbópẹ̀, ìyẹn ní Ìgbópẹ̀ ni wọ́n ti gbé aláboyún náà. Now ẹ máa wo ohun tó ṣẹlẹ̀ ni wípé nígbà tán gbé aláboyún yìí wọ́n demand fún 20 million láti release aláboyún. Now àwọn ará ìlú wọ́n ti wá to owó jọ. Nígbà tán to owó jọ tán wọ́n to 10 million jọ, 10 million naira. Ẹ máa wo nǹkan o, nígbà tẹ́ni tó gbówó lọ tó gbé 10 million naira débẹ̀, àwọn ará bíi wọ́n wò bóyá nǹkan tán wò nìyẹn, I don't know, wípé à ń sọ̀rọ̀ 20 million ìwọ gbé 10 million wá, kí ni kóbá náà ṣe, kí ni náà pàpà yẹn dànù. Wọ́n tún wá mú aláboyún ọ̀hún, wọ́n tún pa, wọ́n tún ṣì ń demand fún ransom. Eléyìí ló mú kí olóyè Sunday Igboho kó lọ sí Ìgbòho ní ṣé ìjẹta ni tó fi lọ sí Ìgbòho, tó lọ sọ fáwọn Fúlàní pé ẹ wà nílẹ̀ bàbá wa, níbo náà ti ń ṣe irú ẹ̀, kéèyàn kankan má dán ẹni kìíní wò mọ́, wípé tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ̀ mí, ẹ̀ gbóhùn mi, ẹ̀ rí dúró mi ni, àbí àbẹ́ ẹ̀mọ̀ nǹkan tó ń ṣe yín ni pé okay, if that should be the case, pé mo fún yín ní 2 hours péré, 2 hours pé ẹ kó àwọn ẹni yẹn, ẹ kó wọn jáde. Are you getting what I'm saying? Now torí pé olóyè Sunday Igboho ti wá pé àwọn Fúlàní jọ tó ti bá wọn sọ̀rọ̀ wípé pé kán provide àwọn tí wọ́n jí gbé, pé kò sẹ́ni tó máa san ransom, pé ẹ ti ṣe láwọn ìlú kan bẹ̀ nílùú ti tòun gangan o, nílùú tòun tó jẹ́ Ìgbòho gangan lẹ ti wá ń ṣe something like this, pé láyé sẹ̀. Now ẹ̀yin Fúlàní ẹ̀ṣẹ̀ wá ní ẹ̀yin association Fúlàní kan níbì kan pé okay, pé kán máa kìlọ̀ fún olóyè Sunday Igboho. Now the question now is this: ìgbà tí àwọn Fúlàní oríṣiríṣi tí wọ́n ń jíyàn gbé, tí wọ́n ń pààyàn, tí wọ́n ń gba ransom, ṣé àwọn association yìí wọn ò sí bẹ̀? Ṣé wọn ò sí bẹ̀? Káwọn náà pé àwọn Fúlàní jọ pé gbogbo ẹ̀yin Fúlàní o tẹ̀ ń wúrò wà báyìí o, tọwọ́ bá tẹ̀ yín. You didn't say that. Ẹ sọ yẹn fún àwọn ọmọ yín tó ń jíyàn gbé. Ẹ sọ yẹn ìgbà tí olóyè Sunday Igboho ṣẹ̀ wá tí ó wá kìlọ̀ fún àwọn Fúlàní, lẹ́ṣẹ̀ mọ̀ pé àwọn association Fúlàní kan wá o, pé kán lọ kìlọ̀ fún olóyè Sunday Igboho. Kán kìlọ̀ fún pé kí ni? Ṣé kán lajúlẹ̀ kí àwọn Fúlàní kankan máa pa Yorùbá, kán máa jí wọn gbé ni? Torí I don't know the reason ẹ wá ní pé kó kìlọ̀ fún o, pé ó ń kó àwọn Fúlàní papọ̀. Now àwọn tó ń pààyàn yìí tó ń jíyàn gbé, are they not Fulanis? Now ìgbà tó ń ṣe gbogbo nǹkan yẹn, kí ló dé tí àwọn Fúlàní yìí, tí association yẹn kò ṣe jáde? Now ṣe rí ìlú yìí ní bí orílẹ̀-èdè ṣe ń lọ, àwọn Fúlàní wọ́n ti ríra wọn lóòótọ́. Ṣe mọ̀ pọ́n máa ń sọ fúnra wọn tẹ́lẹ̀ náà pé àwọn làwọn ní Nàìjíríà. Wọ́n ní àwọn làwọn ní Nàìjíríà, pé and they are ready to take over. Tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ bí eré àwọn arákùnrin, àwọn Fúlàní wọ́n ti ń take over. Tẹ́ bá wo ìgbà tí olóyè Sunday Igboho tó lọ sí Ọ̀yọ́ Old Park, ẹ rí i pé olóyè Sunday Igboho ń fi àwọn ibì kan àwọn èèyàn pé ẹ wo bí yìí o, ẹ wo bí o, ẹ wo bí o. Àwọn Yorùbá, àwọn bàbá wa náà ń dáko níbi ìtẹ́lẹ̀ pé bet now ẹ wò àwọn Fúlàní ti kọ́lé síbẹ̀ lọ. Wọ́n ti lé àwọn àgbẹ̀ tí wọ́n ta nǹkan, àwọn àgbẹ̀, àwọn bàbá wa tí wọ́n ṣàgbẹ̀ nínú ibẹ̀ yẹn, wọ́n ti lé wọn dànù. Fúlàní ti gbabẹ̀. Now ẹ tún wá wò a lot of villages, most especially ní Kwara State, ni ó ti dáwóró tí gbogbo ará ìlú ti sá kúrò ńbẹ̀. Now tó bá ti ń sá kúrò ńbẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn Fúlàní á máa kóra wọn wọlé, wọ́n á máa gbé ìlú yẹn. Ṣẹ̀rípọ́n ti ń take over bí ọ̀rọ̀ wọn, wọ́n á máa gbé inú ìlú, ibẹ̀ náà máa wà, náà máa wá sí ìgboro gangan. They will come and strike and come back to that place. Tẹ́ ẹ̀ bá dẹ̀ ti mú wọn níbi tán ti strike, o lè nípò wá sílùú wọn nínú ibi tán wà pé you want to catch them. Are you getting what I'm saying? Because tẹ́ bá ní pé fẹ́ ṣe bẹ́ẹ̀, irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ náà sì nìyẹn, tán máa ní pé àwọn á ní pé wọ́n kó wọn papọ̀. Now
this association of Fulanis wọ́n sọ̀rọ̀ látìgbà tí àwọn èèyàn tó ti nípọ́n jíyàn gbé níbí wọ́n jíyàn gbé níbì kan wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó lóyè Sunday Igboho wá wọ́ọ̀nù wọn ìgbà yẹn náà ṣe ń sọ pé kán kìlọ̀ fún lóyè Sunday Igboho for what ṣe rí i pé àwọn people yìí they know what they are doing anyway ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí ẹ tún gbọ́ láti ẹnu àwọn other bloggers tí wọ́n tún máa ṣàlàyé ẹ̀ fún wa jù báyìí lọ. kì í ṣèròyìn mọ́ wípé lánàá òde yìí pé olóyè Ìgbòho wọ́n lọ sílùú wọn nílùú Ìgbòho látàrí wípé wọ́n ní àwọn Fúlàní ajínigbé àwọn Fúlàní ọ̀daràn wípé wọ́n jí àwọn èèyàn kan gbé kódà wọ́n lólóyún ń bẹ láàrin wọn ṣùgbọ́n àrífọ́nrán yẹn tó jà káàkiri bólóyè ṣe lọ̀lú yẹn bí wọ́n ṣe fohùn lẹ̀ fáwọn olórí àwọn Fúlàní nílùú Ìgbòho wípé wákàtí 2 làwọn fún yín o ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ even ní lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ayọ̀ àti ìdùnnú gbòde kan lánàá nílùú Ìgbòho nígbà tí wọ́n ní wọ́n ti fi àwọn èèyàn tí wọ́n jí gbé lẹ̀ o ṣùgbọ́n àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ báyìí ní bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí now iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fọ̀rọ̀ ta ó ga o kí lọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá kí ni wọ́n fi ta àtẹni tó jẹ́ chairman oore ló pé ìyẹn lágbègbè ibi tí Ìgbòho fọ̀ sí nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan o lórí àwọn èèyàn tí wọ́n jí gbé àtolóyè Ìgbòho kí ni wọ́n sọ ẹ̀yin èèyàn wa ẹ súnmọ́ bí kí n sáré yànnà náà ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ṣé ẹ lè gbàgbọ́ wípé community àwọn Fúlàní wọ́n ti jáde o wọ́n ní kí ìjọba àpapọ̀ àtàwọn lọ́balọ́ba kí wọ́n kìlọ̀ fólóyè Ìgbòho nǹkan dé àlejò ti fẹ́ máa ṣe kíni ó ti fẹ́ máa ṣe gàràgàrà sónílé ní wọ́n ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó gbòde kan nílùú Ìgbòho eléyìí gangan ló mú olóyè Sunday Ìgbòho lọ síbẹ̀ pé ìlú bàbá mi nírú nǹkan báyìí ó ti máa ṣẹlẹ̀ àìgbọ́dọ̀ olóyè sì lọ lú Ìgbòho inú àwọn èèyàn dùn wọ́n pe àwọn olórí àwọn Fúlàní sáàfin ọba pé kíákíá gbogbo àwọn èèyàn tí wọ́n jí gbé kí wọ́n tètè lọ fi wọ́n lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ gbàdógbàdó ó gbowó àgbàdo lọ́wọ́ wọn kò sì pẹ́ kò jìnnà níròyìn míì tún jáde wípé àwọn ti fi wọ́n lẹ̀ o ní gbogbo àwọn aráàlú ń jó ni wọ́n ń yọ̀ wípé ọ̀rọ̀ tí olóyè Ìgbòho mọ̀ sọ ó mọ̀ ti sèso rè pé àwọn tí wọ́n jí gbé wọ́n ti fi wọ́n lẹ̀ now ó níbi tí mò ń lọ ó rèé o ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ wípé ètò ààbò pé a fẹ́ lé àwọn báńdíìtì àwọn Fúlàní dáràndáràn bẹ́ẹ̀ ni àwọn kan bẹ́ẹ̀ nu wọn dáràndáràn ni wọ́n bá a ṣe lé wọn kú nù gbó wa ẹ rí i pé olóyè Ìgbòho lọ sáwọn rìsáàfù kan tí wọ́n fi hàn wá wípé ẹ̀yàn gbogbo bíi láyé ìgbà kan àwọn bàbá àwọn ní ń dáko bẹ̀ ṣùgbọ́n sìn wọ́n ti sọ́dọ̀kọ mọ̀lú. now ibi tí mò ń lọ rèé o ṣe rí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ẹja mọ́ṣèlú kù bẹ́ẹ̀ ṣe rí ibi tá a dé yìí we have to come together kí ni mo sọ we have to come together if not so ọlọ́run gbọ́ àwọn pípù yìí wọ́n mọ̀ ṣe bí ọlọ́ba nílẹ̀ wa ni o ewu dẹ̀ ń bẹ lóko wa ló ń gẹ́ now tí gbogbo wa bá fọwọ́sowọ́pọ̀ tí Ìgbòho dúó táwọn Àgbẹ̀kọ̀yà dúó àwọn ọlọ́dẹ ìbílẹ̀ wa àwọn bàbá yẹn tí gbogbo wọn dúó tí gbogbo wọn rẹ́dì láti wọgbó lọ tí wọ́n sì ní bákìn níjọba gbogbo àwọn lọ́balọ́ba táwọn náà dìde ẹ̀rí pàrọ̀gùn ìṣẹ́ now bẹ́ẹ̀ bá gbàgbé mo ṣe report tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch tí wọ́n gbé jáde lórí operation wípé bí wọ́n ṣe fẹ́ gba àwọn èèyàn tí wọ́n jí kó àwọn ọmọléèwé pínísípínísí àtàwọn olùkọ́ wọn wọ́n wá ń pa àwọn èdè kan bí wàhálà fàákájà bí ṣe ń ṣẹlẹ̀ nínú Igbó National Park níbi tí wọ́n kó àwọn èèyàn yẹn sí ó dẹ̀ pèdè kan fún wọn gbà tí mo ṣètò yẹn wípé àwọn tá a nílò tí wọ́n lè ríṣẹ́ iṣẹ́ àwọn làwọn ọlọ́dẹ ìbílẹ̀ wa àwọn èèyàn wa tán mọ́wọ́ gbogbo inú igbó tá à ń sọ yìí if not so wàhálà ń bẹ now lẹ́yìn ìgbà tí gbogbo tó lóyè Ìgbòho ṣe yìí tán tó ṣẹlẹ̀ can you believe náà wípé àwọn Fúlàní àwọn náà tó ti bá ìwé ìròyìn sọ̀rọ̀ kódà gbogbo ìwé ìròyìn ló ti gbé níbi tí wọ́n ti ń sọ fún ìjọba àpapọ̀ wípé kí wọ́n kìlọ̀ fólóyè Ìgbòho pé olóyè Ìgbòho fẹ́ dá wàhálà alẹ́ o pé wàhálà tó lóyè Ìgbòho sì dálẹ̀ ṣẹ́yìn náà ti rí pé nǹkan ti dé ṣẹ́rí wọ́n ní díẹ̀díẹ̀ ní mú ẹlẹ́dẹ̀ ń wọ gbà imú ẹlẹ́dẹ̀ àwọn ará bíi ti ṣe kíni ó ti wọ gbà mọ́ wa lọ́wọ́ látàrí wípé àwọn bàbá kan wọ́n gbàgbé tí ń jẹ́ràn wa kí ni mo pè é wọ́n gbàgbé tí ń jẹ́ràn wa wọ́n múlẹ̀ wa wọ́n ṣe báṣubàṣu bó ṣe wù wọ́n fáwọn àjòjì
ìyẹn ti wá di wàhálà sí wa lọ́rùn báyìí. Now ẹ wá gbọ́ o, wọ́n ké sí ìjọba àpapọ̀ ni o pé kí ìjọba àpapọ̀ kí wọ́n kìlọ̀ fólóyè Ìgbòho pé látàrí nǹkan tó lóyè Ìgbòho ṣe lánàá pé Ìgbòho fẹ́ dá wàhálà lẹ́ni o pé àwọn ò sì ní gbà. Ẹ máa gbọ́ o, Fulani groups urge Tinubu, Makinde to call Ìgbòho to order. Ẹ̀yin náà gbọ́ ní tí wọ́n fi ṣe táìtù ọ̀rọ̀ yẹn nìyẹn o, wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ààrẹ Tinubu kí wọ́n tètè pe Ìgbòho kí wọ́n bá a sọ̀rọ̀ níbi títí ń gbọ́ bí wọ́n ṣe ń sọ nìyẹn o. ṣẹ́rípà àti kẹran mérò. Now àwọn lè jáde ń sìn wípé Ìgbòho ń kó gbogbo àwọn Fúlàní papọ̀. Ibo ni wọ́n wà tí àwọn èèyàn wọn ń jí àwọn èèyàn wa gbé nílẹ̀ Yorùbá? ṣẹ́rí tán bá ṣe findings ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, mo lè sọ fún yín pé 80% yẹ àwọn ará bíi ló fẹ́ wá ní ẹ. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn níjọ́sí, ní nǹkan tí mo ṣe ń sọ̀rọ̀ tí bóyá tó bá ti tó sùn kan bóyá ni, níbi tí Sẹ́ríkì ń Fúlàní nípínlẹ̀ Ògùn níjẹ̀bú Òde precise, táwọn ọmọ ẹ̀ tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé, ọmọ ẹ̀ tó jí èèyàn gbé wọ́n sọ sẹ́wọ̀n ọdún 5 péré, ó tún dé ó tẹ̀síwájú ó tún mú àbúrò ẹ̀ wọnú ẹ̀, wọ́n wá mú báàgì tí wọ́n ti fi gbé owó lọ fún wọn, wọ́n bá ń lé olórí Sẹ́ríkì Fúlàní. Bàbá sì ń dìnáì pé òun ò mọ̀ pé ọmọ ń ṣe kíni, ọmọ ń ṣiṣẹ́ ajínigbé. Bó ṣe wà káàkiri nìyẹn. Ẹ rí i pé mi ń pèdè kan lẹ́nu ọjọ́ mẹ́ta wípé gbogbo àwọn sẹ́túmẹ̀ntì burúkú tí wọ́n ní káàkiri nípínlẹ̀ Ondo ní Ọ̀ṣun ni wọ́n gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí, torí gbogbo àwọn pípù yìí wọ́n kàn fẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ràn ẹran dídà bójú ni o. Àwọn gangan ni wọ́n ń jí àwọn èèyàn gbé gba ránsọ̀mù lọ́wọ́ wọn. Now ẹ wá wà àwọn èèyàn wa tó ti wá wà ní National Park tí wọ́n jí kó lóríire, tí àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú ìwé ìròyìn Punch tí wọ́n ṣe ìwádìí lánàá tí wọ́n gbé report wọn jáde wípé wọ́n sì wà nínú National Park. Èní ló pé 37 days táwọn ọmọ ọdún 2, 3, 4 táwọn ọ̀dájú àwọn ẹni bí èèyàn yìí tí wọ́n ti kó wọn sínú igbó. Irú ìpowó láàrò pé àwọn ọmọ yẹn wà. Now àwọn pípù yìí sì lè jáde síta kí wọ́n máa sọ wípé káwa máa wòran, káwọn àtọ̀hún rìn wá, kí wọ́n máa tẹ̀ wá, kí wọ́n máa ṣe wá bó ṣe wù wá ń lu wa, káwa sì mọ́ sọ̀rọ̀. Now wọ́n wá ń pè ìjọba ń sìn, wọ́n ń pàrẹ Tinubu, wọ́n ń pè gómìnà wípé kí wọ́n kìlọ̀ fún Ìgbòho. Ṣé Ìgbòho mọ wòlú wọn kẹ́ ẹ sọ lú wọn dahoro, kẹ́ ẹ mọ pa àwọn èèyàn wọn, kẹ́ ẹ mọ jí àwọn èèyàn wọn gbé, kẹ́ ẹ mọ gbowó ti pa lọ́wọ́ wọn? Ìgbòho mọ wòran. Ṣẹ́rí ibi tọ́rọ̀ wá dé yìí, ṣẹ́rí ẹjẹ́ àfòṣèlú lẹ̀, ẹjẹ́ àfi ọ̀tẹ̀ lẹ̀, ẹjẹ́ àfẹlẹ́yàmẹ̀yà lẹ̀, ẹjẹ́ àfi èmi òjò ọ́ ìwọ òjò ọ́, ẹjẹ́ àfi lẹ̀, ẹjẹ́ àfi ìṣọ̀kan dojú ìjà kọ àwọn ẹni bí tí wọ́n fẹ́ sọlẹ̀ wá dáwóró yìí. Gbogbo ọmọ Yorùbá ká ṣe kíni, ká fi ìṣọ̀kan ká fi dojú ìjà kọ wọn. OS n tó máa ṣẹlẹ̀, n tó máa ṣẹlẹ̀ orí wa ò ní gbà tó bá yá tá a bá tètè dìde báyìí. Bí wọ́n ṣe ń jiyàn gbé l'Ondo ni wọ́n ń jiyàn gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tọ̀yọ́ yẹn kàn tiẹ̀ ó papambarì, ìpínlẹ̀ Ògùn náà ń lọ káàkiri bẹ́ẹ̀ yẹn tó fi di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kẹ́mi sókè. Now ẹ wá mọ̀ gbá àwọn nǹkan tí wọ́n ń sọ o, ẹ mọ̀ gbá àwọn nǹkan tí wọ́n ń sọ o. Ká wá nírú Ìgbòho, ká ní wọn kí wọ́n tó bíi 5 àbí bíi 10 ńlẹ̀ Yorùbá. Ṣé ilẹ̀ Yorùbá ò ní free fún àwọn ẹranko agbésùnmọ̀mí yìí? Now ẹ wá mọ̀ gbọ́ o, a Fulani socio-cultural organization concerned Fulani people of Nigeria has called on President Bola Tinubu of your state, Governor Seyi Makinde, and other Southwest governors to caution Yoruba Nation agitator Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, over what it described as inflammatory remarks against Fulani community in Oyo State. Now, àwọn lè jáde ń sìn kí wọ́n sọ wípé èdè tó lóye Igboho pé ò dáa. Níbo ni àwọn ẹgbẹ́ yìí wà látijọ́ yìí tí wọ́n ti ń kó àwọn èèyàn wa, tí wọ́n ti ń pa àwọn èèyàn wa, tí wọ́n ti ń jí àwọn èèyàn wa gbé gba ransom? Ibo làwọn wà látijọ́ yìí tí wọn ò dìde káwọn gan ṣe lòdì wípé àwọn tí ń jí àwọn èèyàn gbé lára àwọn lélẹ́yìí kán fà wọ́n síta? Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n wá dìde, wọ́n kọjú ìjà sáwọn ẹni bí tí ń bẹ láàrin wọn, inú wa ń bí wọn. Now ṣé Yorùbá ni wọ́n, ṣé wọ́n yìí ṣe Fúlàní ni? Fúlàní làwọn tó ṣiṣẹ́ yìí náà. Wọ́n ní ọmọ ọ̀sán ní kó pọ́npọ́ bá yẹ ẹ̀, ẹ̀yin lẹ́ ń bá àwọn èèyàn yín lẹ́ máa bá wọn sọ̀rọ̀, kì í ṣe pé mọ́ halẹ̀ mọ́ Gbòho. Ẹ̀yin ni kẹ́ ẹ ti àwọn ẹni bí, àwọn àṣetánì ẹ̀dá tí ń bẹ láàrin yín, ẹ̀yin ni kẹ́ ẹ tì wọ́n síta. Tẹ́ ẹ bá ti tì wọ́n síta, wọ́n mọ kó ẹrẹ̀ bá yín, kò sí tẹ́ ẹ fẹ́ ṣe sí. Olójú òsì ní lajúlẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ̀. Àwọn ò ní lajúlẹ̀ ńlẹ̀ tiwa, kẹ́ ẹ wá láti ibi tẹ́ ẹ ti wá, kẹ́ ẹ wá máa dà wá láàmú bì, kẹ́ ẹ máa pa àwọn èèyàn wa, kẹ́ ẹ máa gbowó ránsọ̀mù, kẹ́ ẹ máa ṣoríṣiríṣi ìwà bàjẹ́, ká wá dákẹ́, ká wá nítorí pé Nàìjíríà ẹ lè gbébi tó wù yín, Nàìjíríà ẹ lè wù àbàjẹ́ náà níbi tó wù yín, kò possible.
ìdí nìyẹn tán bàbá wa fi pálówe pé olójú òní lajú ẹ̀ lẹ̀ kíta lùbọ̀ kó wọ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fa àwọn ẹni ibi tí ń bẹ láàrin yín síta ẹ jẹ́ á mọ̀ wọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́yàn gidi láàrin wọn ẹ jẹ́ ká mọ̀ yín náà pé gidi lẹ́yìn o àwọn ẹni ibi tí ń bẹ láàrin kẹ́ kó wọn síta pé àwọn ẹni ibi tí ń bẹ láàrin wa lélẹ́yìí. torí ẹ̀ mo fi pèdè kan pé láti bẹ̀rẹ̀ pé ẹ má jẹ́ àsọ kìíní ìdòṣèlú tá a bá sọ dòṣèlú à níbí lọ bí ìgbà tá a kàn ń sún ọjọ́ ìyá wa tá à ń sún síwájú ni now wọ́n jí àwọn èèyàn kò ń sìn ẹ wo àwọn ẹranko ẹ wo àwọn ọ̀gá wọn tí wọ́n ní kí wọ́n filẹ̀ àwọn ọ̀daràn ńláńlá méjì táwọn tó lọ jí àwọn ọmọléèwé wa àwọn tíṣà wa kó lóríire tí wọ́n ní kán filẹ̀ ojú wọn lẹ̀ ń wòran gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àwọn rèé o àwọn ògbólógbò ọ̀daràn tẹ́jẹ̀ ń sàn lọ́wọ́ wọn bàrà lẹ̀jẹ̀ ń sàn lọ́wọ́ wọn iye àwọn ẹ̀mí táwọn eléyìí ti rán lọ sọ́run kò níye wọ́n wá ní kán fa àwọn eléyìí lẹ̀ torí ẹ̀ ni wọ́n fi kó àwọn ọmọ ọlọ́mọ ọ̀nà gbó látijọ́ yìí gómìnà Mákindé a sì ń pariwo 37 days ló pé lónìí ààrẹ Tinubu 37 days ló pé lónìí àmọ́ wẹ́fíẹ́ àmọ́ láfíà àmọ́ bí ipò táwọn ọmọ yìí kàn tiẹ̀ wà nù gbó àmọ́ a sì ní ẹgbẹ́ ìgbésẹ̀ míì òótọ́ làwọn ọmọ ológun ń gbìyànjú òótọ́ níjọba ń gbìyànjú ṣùgbọ́n kíní yìí ti ń pẹ́ jù sódìgbà tó bá bọ́ sórí tán ká tó mọ̀ ní tá a fẹ́ ṣe ni àwọn kíní ò gbọ́dọ̀ gbọ́n jù wá lọ wọ́n gbọ́dọ̀ ṣe kíní wọ́n gbọ́dọ̀ gbọ́n jù wá lọ torí ẹ̀ olóyè Ìgbòho ẹ jẹ́ kí kíní yìí kó tẹ̀síwájú o gómìnà ìpínlẹ̀ gbogbo ẹ̀yin gómìnà tí ń bẹ ńlẹ̀ Yorùbá náà ẹ̀yin wo tẹ̀dá oníyọ̀ látijọ́ yìí àwọn èèyàn ń bẹ nù gbó more than 2 months táwọn Fúlàní ẹ̀yọ ọ̀daràn tí wọ́n ti lọ jí àwọn èèyàn kó lẹ́dà oníyọ̀ nílẹ̀ Ìjẹ̀méje nípínlẹ̀ Èkìtì àwọn tí wọ́n jí kó ṣebí ròyìn gbé àwọn èèyàn rèé tẹ́ rí wọn tí wọ́n ń protest yìí pé kíjọba wá solution sọ̀rọ̀ yìí now ẹ wá jábọ̀ nǹkan kan náà according to ìròyìn tán fi ta tẹ́lẹ̀ wọ́n ní àwọn èèyàn yìí wọ́n ti béèrè owó wọ́n yìí ti kó 10 million jọ wọ́n ti ra ọ̀kadà wọ́n ti ra oríṣiríṣi nǹkan tán láwọn fẹ́ wọ́n kó lọ fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n gba gbogbo kinní yẹn tán ni wọ́n tó sọ pé no kò jọ 50 million làwọn fẹ́ gbà àwọn èèyàn tí wọ́n sì kó lọ lẹ́dà oníyọ̀ àwọn arúgbó jọ̀kújọ̀kú ń bẹ nù wọn àwọn ọmọ kéékèèké wọ́n ń bẹ nù wọn ṣùgbọ́n election ní gómìnà ìpínlẹ̀ Èkìtì làwọn ṣe bẹ́ẹ̀ rí wọ́n tún ti wọlé padà good ṣùgbọ́n ẹ ṣáà bá wa gba àwọn èèyàn tí ń bẹ ń bẹ yẹn jáde gómìnà ìpínlẹ̀ Èkìtì ẹ torí Ọlọ́run ẹ bá wa gba àwọn èèyàn tí wọ́n ń bẹ ń bi tí wọ́n ti ń fìyà jẹ wọ́n yìí jáde àwọn arúgbó àwọn ọmọ kéékèèké tí wọ́n dá kan wọn ṣé wọ́n wá ṣe ayé wa ni pé wọ́n jọmọ ìpínlẹ̀ Èkìtì ẹ bá wa gbà wọ́n àwọn tí wọ́n ní wọ́n wà nù national park gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tù tó jáde pé àwọn àmì ti di gbogbo tí wọ́n lè gbà jáde pé national park náà ni wọ́n wà àwọn náà wà ń bẹ̀ ṣé wọ́n ṣe ayé wa ni àwa wí tẹ́tà ìwí tán sìn wọ́n rẹ́ni tó lè gbéná wojú àwọn Fúlàní ọ̀daràn àwọn ẹgbẹ́ kan tí wọ́n á jáde wọ́n ní ó kó gbogbo àwọn pọ̀ ẹ̀ ó ṣe kinní kan sọ̀rọ̀ nìyẹn ibo làwọn ẹgbẹ́ yẹn wà látijọ́ yìí táwọn èèyàn wọn ń ṣe àwọn èèyàn wa ní ṣùtá ibo làwọn wà tí wọn ò jáde tí wọn ò sọ̀rọ̀ ìsìn náà ẹ̀ṣẹ̀ mọ̀ páwọn ní concern Fúlàní organization ẹ̀yin èèyàn ẹ̀ níbẹ̀rù Ọlọ́run o ẹ̀yin èèyàn eléyìí ni mo rí pé ẹ̀rí gbèsè ti gbé olóyè Ìgbòho gbé now iléeṣẹ́ ọlọ́pàá náà wá tún sọ wọ́n ní wọn àti ìfi wọn lẹ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ló ń lọ lórí social media nǹkan mọ̀ dé ẹ̀yin èèyàn ẹ rí pé mò ń rẹ́rìn nǹkan dé wọ́n ní wọn àti ìgbà wọn ẹ̀yin ará Ìgbòho tẹ̀ ń rí wa wò ó yá ṣé tòótọ́ ni wọ́n ti rí wọn gbà bí wọ́n rí wọn gbà ẹ jẹ́ á mọ̀ o ní abala àríwísí wa o ẹ mọ̀ bá wa fi sí o gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ bá wa fi sí kódà ẹni tó jẹ́ chairman local government tó ń ṣe àkóso agbègbè yẹn òun náà dì náà wípé kò sí nǹkan tí ó jọmọ́ bẹ́ẹ̀ o èwo wá ní ká gbàgbọ́ ṣùgbọ́n gbogbo àná la rí fọ́nrán yẹn tíbi tí àwọn aráàlú ti ń jó tí wọ́n ti ń yọ̀ wípé lẹ́yìn wákàtí méjì tí Ìgbòho sọ̀rọ̀ wọ́n sì ti fi àwọn èèyàn yẹn lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹ mọ̀ bá a fi òótọ́ ọ̀rọ̀ sábàlá àbáríwísí wa. ẹ̀yin èèyàn eléyìí ni mo ní kí n rọra mú wá lóní bẹ́lẹ́ ń jáfẹ́ yẹn wa ṣùgbọ́n tọ́lọ́run bá tún fún wa lórí ọ̀fẹ́ á tún pàdé láìpẹ́ ntẹ́yìn náà bá rò sáwọn ọ̀rọ̀ yìí ntẹ́ rò pé ó lè jọ́nà àbáyọ àwọn èèyàn ń gbọ́ wa o kódà àwọn tẹ́ rò pé wọn ò gbọ́ wa wọ́n ń gbọ́ wa o ẹ máa fi sí abala àríwísí wa kájọ rubs mind together lórí ọ̀rọ̀ yìí ẹ rí i pé mo pèdè kan ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kan ọ̀rọ̀ pé èèyàn kan ló dáa kọ́ ṣùgbọ́n ẹni tó bá lè ṣe é ẹ já support irú ẹni yẹn ká lè gbára wa kúrò lọ́wọ́ àwọn ẹni bí.